Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa. Ẹ̀yin mọ́mí ẹ̀yin dáàdì akú wẹ́dà ẹ̀. Kí lẹ ti rí wẹ́dà yẹn sí? Ṣé kò tutù púpọ̀ lọ́dọ̀ yín? Ṣé kò tutù púpọ̀ lọ́dọ̀ yín? Mo tún ti lọ yé wa. Ẹ jẹ́ mọ́ ìbílẹ̀ ní comment section. Ọ̀sẹ̀ tuntun láwa yìí oṣù tuntun ọ̀rọ̀. Ọdún ìtẹ́ ń parí lọ. Àdérógún àkóbá àdábà o. Àdéríbí o. Ẹ kò bá mi tẹ like. Ìwà yìí ti. Ẹ ṣé gan. Ẹ má gbàgbé. We don't harass people here. We don't bully anybody. Hi Lady K. I'm ọmọ gbogbo ọmọ Yorùbá ni mo jẹ́. Gbogbo ọmọ Odùduwà. Gbogbo ọmọ Yorùbá ló bí mi. So mi ò lólódì ẹnì kankan. Mi ò ń ṣe ọ̀tá anybody. Ẹ má dẹ̀ gbàgbé pé African food wà. Ẹ̀fọ́ ṣọkọ yọkọtọ̀ ó wà. Ewédú tó yọ̀ dáadáa ó wà. Ọ̀gbọ̀nọ̀ tó gbásíkì ó wà. Irú tó mú yes ó wà. Sẹ̀mó, èlùbọ́, gàrí, wheaty, yam flour, rice flour, fufu flour, gbogbo ẹ̀ pátápátá, ògì flour, àkàrà flour, gbogbo ẹ̀ ló wà ní Lady K African store, African food store, ó wà available lọ́hùn. Different store ni store kan rèé, àwọn store kan wà lọ́hùn, àwọn kan wà níbí, ìtẹ́ bá ti fẹ́ ni oníkálukú pẹ̀lú títí ẹ̀, fìdí wáyé tì, ẹ ṣeun gan, ire o. Ẹ̀gbọ́n ni mo jìnnà sí ẹ gan. Bóyá statue ẹ tó wúwú lè bàǹtù bó ṣe rí yẹn, tó gbámọ́lẹ̀ yẹn, tó ṣe rí báǹkù yẹn, olóúnjẹ ẹ lójú tó fi máa ń fi pé bóyá you are somebody. You are absolutely nothing. Your life is amount to nothing on this social media. Ní ọdún tèmi ti mọ̀ ẹ́. Mi ò rí nǹkan kankan singularly tó gbọ́wọ́ ṣe, àfi kó máa support àwọn tó ń ṣoríire bí kó máa bú àwọn kan. Woru Monimus yẹn tó gbé sábẹ́ tó ń gbèjà. Monimus ní ṣọ́ọ̀pù, at least ó ní boss quarter tó ti ń ta ọjà tó ń ta. Jọjọ́ kò tadé ìgbà kí ló gbé kalẹ̀ lórí social media ọdún tó ti mọ̀ ẹ́. Owó tó gbà lọ́wọ́ Lizzy wá sọ fún pé o gbowó lọ́wọ́ Lizzy láti support ẹ ibi títí ẹ tàdé ẹrú ẹgbẹ́ ẹ ló máa ń ṣe ó máa ń jẹ ó máa ń sá kóbọ́kóbọ́ lábẹ́ àwọn èèyàn ni láti jẹ. Wọ́n ọmọbìnrin tí mo gbé sórí orí péjì yìí lórí bíbá Ìyá Ìbejì sọ fún wa nínú fídíò tó wà bíbá yìí tó fi táàgì ẹ̀ tí ẹ wá fídíò yẹn wá. Ó ń sọ fún wa bó o ṣe open account tó jẹ́ pé phone number tiẹ̀ ibẹ̀ ló ti ń gbà láti. Ó lọ open ọmọbìnrin ti kú o. Jẹ́jẹ́ ọmọ yìí ló ń lọ o, ọmọ yìí Folúṣọ́ yìí jẹ́jẹ́ ló ń lọ tí orí Ìbejì lọ́wọ́ wò pé avenue nìyí láti tọrọ owó ó ṣe he ọmọ yìí mú lọ́dún yìí náà nìyẹn ló gbé wá sórí social media ló bá tan kámẹ́rà Ìbejì ni ọmọ yìí ó ń tọrọ ni ẹ bá wọn ṣàánú rẹ̀ kò rí jẹ whereas ọmọbìnrin ẹ jẹ́ n play video yẹn ẹ jẹ́ wá video yẹn wá kó lè mọ báyé ẹ ti ta báyé ẹ ṣe bàjẹ́ sí. Èmi máa sọ sẹ́ǹsì sọpọlọ ẹni torí òní tó ń jẹ́ sẹ́ǹsì tó ń jẹ́ sẹ́ǹsì òní. So I'm going to speak sense into your brain. Hold on o. Máa wá fídíò yẹn fún ẹ̀sìn. Ìwọ. Ìfi pé mi máa lọ rap tó fẹ́ lọ yẹn. I'm not going to do it. Èmi máa sọ sense sọpọlọ ẹni. Mo rí tó ń pa àwọn tó bí ẹ lé, òun pa wọ́n lé lánàá. Wọ́n wọ ọmọ sí ẹ̀ ìwọ náà dẹ̀ sọ olóò jáde kúrò nílé olóò ọmọ burúkú ni wọ́yà èmi ò yọ ọmọ burúkú ọmọ dáadáa òun lèmi lọ́dọ̀ àwọn tó bí mi lọ́mọ. You understand? Ọmọ dáadáa lèmi lọ́dọ̀ àwọn tó bí mi lọ́mọ. Wọ́n bí wọn rí ẹ̀tọ́ torí tí wọ́n bá rí ẹ̀tọ́ ní ìgbésí ayé ò ní rí báyìí lórí social media. Mo fẹ́ play ẹ̀ fún yín ni kó má dàgbà tí mo ń parọ́ mọ́ ọkú mọ̀ mi ẹ mọ̀ pé mi ń parọ́ mọ́ yàn sọ̀rọ̀ ọ̀rọ̀ mélòó mo fẹ́ sùn èmi tí mi lè jẹ kọ́kọ́ tán mo tutù bí omi àmù. Tí mo tutù bí omi àmù ní ilé sọ̀rọ̀ ẹnu mi tán. Wà á rẹ̀ wọ́n lọ́dọ̀ jókòó fún ẹni wá bá mi tó ràn mí lọ́wọ́ ṣẹ́yẹ sàánù mi. Ó wá sọ ẹ̀fọ́ márùn-ún lọ́wọ́. Ẹ máa gbọ́ o. Báwo ni ilé ṣe jìnnà síra mú? Ìgbà ìlẹ̀ mi wà. Níbo ló ń gbé? Níbi ìyànà ṣọ́ọ̀ṣì lòun gbé. Ó mọ̀ rí tẹ́lẹ̀. Mi ò mọ̀ rí o, kí n dá mọ́ o. Ó kọ́ lóun fẹ́ bù mi, òun fẹ́ ṣe àwọn ọmọ láàánú. Ó sì gbowó kò gbowó lẹ̀ owó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Mi ò mọ̀ rí tó gbà àlọ́ ra sẹ́ẹ̀tì fún mi. Ọwọ́ sẹ́ẹ̀tì tó wà rà, ó wá kí síìmù tiẹ̀ sí wá láti. Mi wà á láti, ó wá lọ gbowó báńkì fọwọ́ ọkọ ẹ tó kú. Ẹ̀yìn mi náà ló ti lọ gbowó. Ògbówó ló kò wà pẹ́ mi kájọ lọ. Ẹ̀yìn mi ló ti lọ gbowó. Wọ́n sì ti mọ́lẹ̀. Ta ló fọlọ́pàá mọ́ pẹ̀lú? Ẹ̀yìn jókòó ni. Jókòó náà ló fọlọ́pàá ṣe. Torí ọ̀rọ̀ pé kí ló dé tó fi ti ọmọ ìyá ọmọ òun sórí Facebook lọ tó ti ọkọ mi mọ́lẹ̀ sí mi. Ṣé ń gbọ́?
ṣé ń gbọ́ kíní burúkú yìí ṣé ń gbọ́ tọmọ yẹn sọ jẹ́jẹ́ ọmọ ọlọ́mọ jẹ́jẹ́ ló ń lọ ó ṣàdédé rí ìbejì lọ́wọ́ ẹ̀ bó ṣe rí ọmọ yẹn torí bó ṣe rí jágí ní báyìí ló bá gbé ló bá sáré tán Facebook ló bá gbé sórí social media ló bá bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń pa pé pé bí ń pọmọ ìpé yà ń jẹ lọ́kọ ẹ̀ bá rí lórí social media nínú bá bí ọkọ ẹ̀ ní wèrè bá lọ fọlọ́pàá mú ọkọ ọmọdé ló bá bẹ̀rẹ̀ manipulation burúkú wípé ọmọkùnrin yẹn boy tó fẹ́ tó bí bàbá àbèjì wípé ńṣe ló fipá bá ilé ìlò bá ọmọ yìí lò ikú ń fìyà jẹ ló bá bẹ̀rẹ̀ sí ń parọ́ ọmọ ẹni ẹlẹ́ni kéèsì wọn ò tí tán lẹ́dàárọ̀ yìí ní kinní burúkú yìí òpònú tó dẹ̀ bí àwọn ọmọ títí ẹ̀ nígbà ọmọ rẹ̀ bí jẹ́ ṣó gbọ́ ọmọ rẹ̀ wá tọrọ owó lórí social media oníjẹkújẹ nígbà tá a máa kọ́kọ́ mọ̀ kí ni wọ́n máa ń pè jókòó ti pépà náà máa ń pè jókòó ti pépà òní wọ́n máa ń pè níjọ́ tó ti wá ń lọ tó ti wá ń lu jìbìtì tó ti wá ń lọ tó ń bọ̀ Coca-Cola lọ́rọ̀ rẹ̀ Coca-Cola orí social media yìí la jókòó sí tí wọ́n ti dá lówó pàrágà kódà Yèyé Mẹ́ṣọ̀ náà fún lówó pàrágà tó bá nírọ́ ló kó bọ́ta kó wá sọ pé òun gbowó lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ̀ ní kinní burúkú yìí tí Yèyé Mẹ́ṣọ̀ wá di gbá àṣọwọ́ rẹ̀ lẹ́ni tó ń bu Lizzy má bínú o àbúrò mi ojú òní tiẹ̀ má bínú o bọ́ jẹ́ kí n sọ̀rọ̀ fún kinní burúkú yìí wípé àwọn tó bí ti fail nínú ayé àwọn tó bí wọ́n ti fail nínú ayé torí wọn rí tọ́ tí òbí bá dẹ̀ wà tí òbí ò bá rọ ọmọ tọ́ wọ́n ti fail they failed your parents failed woefully èmi yẹn jẹ́ bí sàwáwù ẹ̀ tí gbọ̀n èèyàn bá ń jáde kéèyàn tiẹ̀ ń sọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ tọ́ sí wọ lẹ́nu láti sọ ọ̀rọ̀ wo kákọ́sì tó wà níbi tó jókòó sí ẹni tó ń sọpọ́tì olóńgbò bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n kọ̀dígẹ̀ ló rán lẹ́wọ̀n ó jáde ó push narrative pé bàbá Ìjẹ̀ṣà ó fipá bọ́ ọmọ ọdún 7 sùn whereas ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ṣé o ti rí sẹ́tọ̀ forí burúkú tí gbogbo yín ṣe mo àwọn dúró sí o kí ọ̀gá ẹ̀ tó ń jábọ̀ fún kó wá lọ ta ilé ẹ̀ gẹ́gẹ́ bó ṣe promise pé tí bàbá Ìjẹ̀ṣà bá jáde òun máa ta lé òun máa dá bàbá Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n tí anything tí wọ́n bá padà gbé bàbá Ìjẹ̀ṣà tẹ́yìn ará Nàìjíríà tẹ́yìn bá fi lè sọ kó pa anybody tẹ́ bá rí kẹ́ ẹ̀ fi òkò fọmọ lórí it's not left to you gbogbo ẹ̀yin fans bàbá Ìjẹ̀ṣà àtàyìn abiyamọ tòótọ́ tẹ́ni tọ́mọ yóò ní ṣìrìn nínú ayé tí ò ní pàdé àwọn olórí burúkú àwọn alágbàkó bí irú àwọn ilé jókòó ó gbé mọ́nímọ́ọ̀sì sábẹ́ káti ẹ̀ pẹ́pẹ́ pẹ̀lú pangolo tí yẹn ń tà mọ́nímọ́ọ̀sì ní ó ní bọ́sùkọ̀tà tó ti ń tajà jọ ń bo ní ṣọ́ọ̀pù tiẹ̀ lọ ṣe ṣóò bẹ́jẹ̀ kárí ibi tó ti ń tajà let's see where you are making your money kí ló ń tà jókòó kí ni business yẹ tó ń ṣe lórí social media kí ló ń tà Larity arin tó ń tà ó ṣí ṣọ́ọ̀pù ẹ̀ kalẹ̀ nígbà tí wọ́n bá ń jẹ́ òní tó bẹ̀rẹ̀ tó ń drag ẹ̀ pẹ̀lú Lizzy Anjorin níṣẹ́ kọ́ ló jáde wá tó ní no ẹ má bà business òun jẹ́ o tí gbogbo yín tẹ́ ẹrangun etí tẹ́ ń pariwo tẹ́ ń ṣe kí ló ṣí kí ni Yèyé Mẹ́ṣọ̀ ṣí mo tiẹ̀ fẹ́ mọ ọmọ ọdún mélòó gan ni ẹ ná kí lọ́jọ́ orí ẹ̀ torí ẹrú ayé nìwọ wá ṣe o ẹrú ayé mi mọ̀ bóyá o ti 50 o torí o ti celebrate 50th birthday lórí social media definitely o ti 50 wo Yèyé Mẹ́ṣọ̀ wo nǹkan tó ti gbé ṣe nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ orí burúkú yìí aṣọ gidi ẹ̀rọ owó rà wọ́n ń fún ẹ láǹkàrà ni àǹkàrà 25 àǹkàrà 5000 o tún àǹkàrà gidi o àǹkàrà 25 bí kò ra Kampala kí wọ́n bẹ́ẹ̀ lú níjọ́ lọ ṣọ́ọ̀pù ìyá Ìbàdàn ló gbọ́n ìyá mẹ́ lọ́rùn tí yẹn kaṣọ sí ẹ lọ́rùn o lójú tí o wá ṣerú ayé ni bóyá bọ̀ bó ti yẹ pé yẹn náà ẹjọ́ ń ṣorí burúkú pọ̀ ni ìyẹn náà ní tó ń tà ṣòbò yẹ̀yẹ̀ ṣòbò lábàṣà wo bó ṣe sọ sórí gbèsè ayé ẹ̀ wò tán ayé ẹ̀ bó ṣe rùn wò tán gbèsè ayé ẹ̀ bó ṣe rùn. Ó mà ṣe o ṣe fún ẹ ó ṣe fún ọmọ tó ń jẹ́rú wàá dúró ó máa gbẹ́sẹ̀ lé ẹni tó ń ṣoríire lọ́rùn ó ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ dọ̀kásì títí ó kìsì àsì ẹ̀ bí wọ́n ṣe ń dọ̀tí ẹ̀ tó kú ti olóòlójú tì wàhálà títí ẹ̀ nìyẹn bó jókòó jẹ́ kí n burst bubble fún ẹ èmi pẹ̀lú ẹ in every ramification èmi àti ẹ á jìnnà síra wa
ṣó gbọ́ àbò dáhùn jìnnà gidi gédégbé má fagilí sí wọ̀bọ̀ jọgbọ́n mi báyìí sórí tó kún bọ̀ yẹn mo yẹ ò mọ̀ ní island mi rò pé oríire àtàṣe ni wọ́n ń ṣe èmi ò ń ṣàtàṣe pẹ̀lú anybody. You see Lizzy Anjorin? I saw her on social media. The way you drag her, you started dragging her on social media. And since then, mo ti mọ̀ pé olórí burúkú ni yín. Mi ò padà lẹ́yìn ẹ̀. I'm supporting her. I'm not only supporting her. I stand for the truth. Wo kéèsì kí lorúkọ ẹ̀? Muideen. Ó rí pé mi ò padà. Èmi ò ń ṣalátẹnujẹ ebi nà bí titi ẹ̀. Wèrè ni wọ́. Mohbad kú. Mo fòkù Mohbad gbowó. Ó ń sọ ó jáde lẹ́nu pé màá ṣàjèrè nínú òkú Mohbad. Justice for Mohbad. Ṣé lè jọ ọmọ tiẹ̀ ló kú? Kó pé ọmọ tiẹ̀ ló kú kí wọ́n máa sọ pé kí wọ́n máa sọ kán máa sọ pé àwọn èèyàn ṣáà máa jèrè lórí justice for Mohbad. Ibi tó lójú tì ó dẹ̀ pé rẹ̀ lábíamọ. O ní ẹ̀kọ́ kankan tó fẹ́ fi kọ́ ọmọ. O tọ́ ọmọ tì. Wọ́n gba ọmọ lọ́wọ́ ẹ̀ wò ni. O lè dá ọmọ rán ní school. Níbi tó ṣe èrèdé. Níbi tó láìkí owó dé. Nígbà tí àwọn Ṣíkú Adé wá sí Nàìjíríà, ńṣe ló ti ọmọ ẹ síwájú lọ́dọ̀ àwọn aráàlú òyìnbó. Tó ti fún wọn tó fi wọn ṣe nǹkan àlejò lọ́dọ̀ wọn. O lójú tì Jókòó Tádé. O lójú tì. O ti sọ pé ó sánlé ni ẹ́. Ó dẹ̀ ti show. Ipe ó sánlé ni ẹ́. Sísánlé ẹ ò wá amount to anything because kò pí ẹ. Ọ̀dọ̀ ọwọ́ mẹkáníìkì ló end up sí. At the end of the day, ibẹ̀ náà ló tún jókòó sí 10,000 naira péré. Ni wọ́n fi tàn ẹ́, tí wọ́n fi gba owó ẹ. TBC ló set ẹ up 10,000 naira. Ibi tó cheap dé, tó useless dé. Very useless. Aṣẹ́wó. 10,000 naira. Ni wọ́n fi tàn ẹ́, ni wọ́n fi dó ẹ. Wọ́n fi gba ìwòwò ẹ, tí ìwòwò ẹ fi surface níta. Ìwọ tó lójú tì, akúmàmójú dì. Àmọ̀nà òrùn mọ́ lọ. Àwọn ẹgbẹ́ ẹ̀kọ́ ànímáyẹ̀ ìwọ̀n sáré pẹgbẹ́. Ibi ìlàwà tó ti ń lọ gbà àwìn Ankara tó ti ṣe disease girl lórí Ankara. From Ankara, ọpẹ́lọpẹ́ kí lorúkọ Àjẹrìwáyà. Òun ló padà dé lọ́kọ̀wò. Wọ́n ti lo kádà rẹ̀ torí àtẹnujẹ. Ó ríta. Paraga oní sachet ló ń tà. Ibi tó jókòó sí. Gbogbo owó tó fi ń ta ọjà kò ra bàtà tí mò ń wọ̀. Gbogbo tó lójókòó lé tó fi pé ó fi ń jẹyàn láyé ẹ̀. Jókòó kò ra bàtà tèmi Olúṣọlá ń wọ̀. Kò ra bàtà ẹsẹ̀ mi. Káwọn máa ti wá sọ pé yèyé mẹ́ṣọ́. Nígbà tẹ́ bèrè wèrè pẹ̀lú Lizzy. Ìgbà yẹn ló ṣe Florida Estate. Lẹ́yìn Florida Estate, ó ṣe California Paradise. Ó kọ́ Obas Mall. Wọ́n kọ́ Ọlájíre Quarters. Ó ń talẹ̀ lójú méjèèjì. Ó ṣe ṣọ́ọ̀pù sí Ìbàdàn. Ó tún wà l'Ábùjá. Tó yẹ kó wọnú ilé kó gbárí mọ́lẹ̀ kó ní kí ló ṣe kó láyé ẹ̀ ti bàjẹ́. Kó wá ṣerú ayé. Ọdún mélòó tí wà àti Yèyé Mẹ́ṣọ́ bá ń ṣe ẹgbẹ́ o lè gba ọdún márùn lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ́ níbo ló ti fẹ́ rí ṣó fẹ́ jì ní. Nítorí ò pé tó yẹ kó pe àrò àti ọ̀dọ̀fin inú ẹ wípé báwo níbo ni wọ́n ti yàn bó ló ti yan orí burúkú tó tún wá ń display lórí social media. Orí burúkú ló yan tó fi ń bayé àwọn ológun àwọn tí wọ́n tiraka tí wọ́n gòkè tí wọ́n gbìyànjú láti jẹ́yàn láyé bọ̀ ìwọ dúró ń bẹ̀ ìwọ fẹ́ bí wọn lulẹ̀. Níjọ́ tó ti wá wà ń bẹ̀ tó ti ṣe the only thing àwa máa ṣe fracasi àwa máa ń báyè láyé jẹ́ níbí báyìí ṣó ti rí. Àyànmọ́ tó yàn lọ́rùn nìyẹn kó wá báyàn láyé jẹ́ lórí social media. Wà á tẹ̀ tó máa brag. Mo fẹ́ mọ àná ẹ ńlọ rẹ mo fẹ́ mọ ọdún èèyàn tí ń lọ rẹ wọ́n lórí TikTok náà ní gbogbo yín ti pàdé. O lójú tì ó ti bọ́ lọ́wọ́ ẹ tó ò lè rí iye mọ́ láyé ẹ ò lè rí iye mọ́. Ọmọ àlè wọ́n fi ẹ́ ṣàǹbásádọ̀ òrí kò pí ẹ wọ́n kó ẹ mẹ́lẹ́dẹ̀ wọ́n ṣe mékọ̀ fẹ́lẹ́dẹ̀ ṣe ẹjọ́ra bí ìmúmu ni àti wo àtẹ́ntó introduce gbogbo yín ayé yín wá dọ́gba bí ọmọ rẹ̀ sí torí lórí burúkú yẹn náà tilẹ̀ ṣe wà lórí social media. Ẹ mọ̀ ní ṣe show tó pọ̀ fún ẹ torí mo ráyè mo ṣe show 20 minutes fún ẹ 20 minutes fún ẹ jókòó mo ṣe shift 12 hours ó sì wà lórí TikTok ló ṣe rojọ́ ó sì sọ story olórí burúkú 20 minutes péré mo fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ sílé ayé ẹ̀ 12 hours ló fi gbó ní ìrọ̀pọ̀ tí ìdákẹ́ gan. Ó kùnà láyé ó kùnà lọ́run ó fẹ́lẹ̀ àwọn tó bí ẹ lọ́mọ because wọn bá ti fi irú ẹ̀ yìí ó yẹ kán fi ẹ́ ṣe nǹkan oṣù dànù ni. Torí mi ò rò pé àwọn family ẹ jèrè ó ṣe wọ́n gan ti ẹ̀ jèrè ara ẹ
níwọ̀n tó ń fi ògo ẹ̀ pààrọ̀ 500,000 àbẹ́lò náà fẹ́ tó fi ṣí ṣọ́ọ̀pù pàrágà tó gbà tó ṣí ṣọ́ọ̀pù wọn kò fún ẹ 1 million àjẹ tó ṣe àbí àjẹrìwá yóò fún ẹ 1 million tó fi bẹ̀rẹ̀ kíní tó ń ta. àwọn sátẹ àwọn Chelsea oní láìlọ́ọ̀nù tó ń ta owó yèyé mẹ́ṣọ́ owó Lizzy ó wà lára owó tó fi ń ta ọjà tó bá ní bẹ́ẹ̀ kọ́ wá sọ síta nítorí ẹ̀ ló fi lè lálùyọ ò lè rákòjọ lórí ẹ̀ because ẹnu gógó ti kán ẹ́. bẹ́ẹ̀ ni ẹni tó ṣí ṣọ́ọ̀pù fún tó fún lówó tó fi ń ta pàrágà òun náà ló rán àwọn ọmọ ẹ̀ méjèèjì lọ sí skul kí wọ́n á ní kí ìjọ torí Ọlọ́run kí ni àṣeyọrí ẹ̀ láyé yìí kí ni nǹkan tó fẹ́ fi fọwọ́ sọ̀rọ̀ pé wọ́n jẹ́ abiyamọ sọ fún mi. Jókòó, I single-handedly raise my children, send them to school, uni, they are graduates. Ìwọ Coca-Cola ló ń bá kiri ewé ata tí ń tàtà dì. Pẹ̀lú owó tó ń rí, pẹ̀lú bó ṣe ń pawó lórí kíní ẹ fún mi tap o, ẹ ní gift mi, ẹ fún mi ní kíní kan, ibi tó ti ṣorí burúkú. Àwọn ọmọ aláwa ń sìn, àwọn ọmọ kíní kan, that's all we can hear from you. Ibi tó ọpọlọ ẹ dojúdé o. Mo despise bàjẹ́ lórí social media yìí ìwọ mi like láti bí síbẹ̀ yìí. Torí ìwọ ló lọ́pọ̀ ọpọlọ ẹ fó ó fó. Kò sí kankan ní ọpọlọ ẹ yẹn. Àròsàn. Ojú ẹ nìkan lórí pé má lo filter. Jókòó mo challenge ẹ, má lo filter. Kó jáde wá lórí Facebook kí ló tó ṣe ṣú ẹ lórí Facebook lánàá kó wá gbé ojú ẹ síta jẹ́ kán lójú ẹ Facebook ò ní fìtà mọ́ wá gbé ojú ẹ síta lórí fìtà kán wá wo bó ṣe rí ẹlẹ́dẹ̀ rádaràda olóòórùn àtòbò jẹun òpònú ayírada akúmámojú dì asiniwáyé ọmọ òṣì ọmọ òfò tó ń ṣerú ẹgbẹ́ mọ́nímọ́sì busy pẹ̀lú bó tẹ̀ ṣe pé pangolo ló ń tà at least she's ṣé wọ́n rí kó wá sórí ṣe dáadáa orí burúkú lórí social media ẹ̀yin ilẹ̀ ń pàtẹ́wọ́ fún tẹ́yìn èlé ẹ̀ ó ń ta ọjà ẹ̀ kí ni wọ́n ń tà òpònú bó tẹ̀ ṣe pé pẹpẹ súpù ìfun ẹran ní gọ́ọ̀mọ̀dá yín ń tà at least ó ṣí ṣọ́ọ̀pù kalẹ̀ ó fi ń disguise a dẹ̀ mọ̀ pé iṣẹ́ blackmailing ló ń ṣe ní tí wọ́n ń ṣe kò pí ẹ̀ náà ó ṣoríire bọ̀ ń bẹ iṣẹ́ ìbanilórúkọ jẹ́ tó gbà wà á tún máa post wà á tún máa you still be proud of it pé àwa fracas làwa ń ṣe àwa máa ń bàyàn láyé jẹ́ bíbà yìí ni káì èèyàn kan ló dẹ̀ bí ẹ ìyá kan ló bí ẹ o ìyá tó bí ẹ fòbò jóná ìyá tó bí ẹ ó fi òbò jóná bàbá tó bí ẹ ò rọ́mọ bí bàbá tó bí ẹ kò rọ́mọ bí. wọ́n ní tí èèyàn bá bíyàn wọ́n ní tán bá bíyàn wọ́n lèèyàn máa ń tún èèyàn bí. ìyá tó jẹ́ tó fi sá kúrò lé lọ́mọ 14 years tó tán dúró kiri ìyá yẹn ò tí ì padà lẹ́yìn ẹ̀. wọ́n bí ẹ̀ wọn ò tún rẹ̀ bí torí tó bá jẹ́ pé wọ́n tún rẹ̀ bí tó tún rẹ̀ bí ní òní ẹ̀dọ̀ sọ́dọ̀ mẹkáníìkì tó yẹ pé mẹkáníìkì lọ́kọ ẹ̀ tí wọ́n wá bọ́ tàbí ẹ̀jẹ̀ mi ó ṣí èrè ṣá ó yá wèrè gan o àwọn tó máa lù ẹ́ pa ló máa ń bẹ́ sí ṣá àwọn tó máa lù ẹ́ pa tó máa fi bọ́ẹ̀tì wọn lù ẹ́ pa bí mi ò ṣe ní mọ́ọ̀chì yìí ìwé mi àti òjọ́ sínú ẹ̀ kúrò mẹ́ ó fẹ́ kú ni àbò fẹ́ nù lórí burúkú ó ṣorí burúkú láti 2012 àbí 2012 àbí nǹkan tó ti bẹ̀rẹ̀ wèrè lórí social media àwọn ọmọ ibẹ̀ làwọn ọmọ ẹ̀ dàgbà sí orí burúkú tó ń ṣe ibẹ̀ làwọn ọmọ ẹ̀ dàgbà sí táwọn ọmọ ń bá. I am a mother and I am talking to you as a big sister. Yes. Èmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ráhùn ìyá ẹ̀ òkú ẹ̀ ò lẹ́kọ̀ọ́ kankan bí ti wùlé ọmọ. Olórí burúkú ẹ̀ ìwọ ló dá ẹ̀mí ọmọ ìlégbodò ìwọ ni genesis problem ti folúṣọ́ ní. Tó sọ àwọn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ dọ́mọ aláìníyà. Tó fi ọmọ yìí pa ìyá ẹ̀ lẹ́kún ọ̀dọ̀ ẹ ló ti bẹ̀rẹ̀. Jókòó Tadé. Wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ lórí social media yìí. Gbogbo àwọn ẹ̀dá tó ti ṣèkà fún tó ti dá lóró Jókòó Tadé. Wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ wàá kẹsàn-án wọ ọwọ́ ẹ. Ṣé o mọ̀ pé Ọlọ́run dẹ̀ sọ pé Ọlọ́run wú ni òun máa ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ ó ní láti ìran kìíní títí dé ìran kẹwàá. Má fi ìpè bóyá ò ní kéré o ìwà tó ń wù yẹn wàá jẹ́
àwọn ọmọ yẹn á tún jẹ́ ń bẹ̀. Atakóró wọnú àdó ni kò lè gbọ́mọ ẹnu ẹ̀wọ̀. Bí wọ́n bá ní nǹkan kan lẹ́ni tó fi ń répè tó fi ń ṣe rántí pé o ní àwọn ọmọ. Inú mi dẹ̀ dùn pé àwọn ọmọ náà ti ń bímọ. Nígbà táwọn ọmọ yẹn bá wá bẹ̀rẹ̀ tẹ̀sán ìwẹ́ bá bẹ̀rẹ̀ sí ń ké lórí wọn, wọ́n á máa wò pé ta làwọn ṣẹ̀. Olórí burúkú wọ̀ yìí tó jẹ́ ìyá wọn, ìwọ ló ṣẹ̀. Ẹni tó bá wùwọ̀ èpè máa mọ́ ìwọ. Gbogbo ìṣẹ̀dá tó ń ṣe níkà ó máa jẹ́ kí wọ́n ní láti ṣépè fún ẹ. Jókòó. Ìwà burúkú tó ń wù lórí social media wọ́n ní láti ṣépè fún ẹ. Èpè ti mọ́ ẹ already. Torí this is 2025 is coming to an end. O lè tọ́ka sí pé ṣọ́ọ̀pù ẹ lélẹ̀. O jí láàárọ̀ kó tó bá jí báyìí orí social media ni. Kí ló ń ṣe ibi tó ti máa bàyàn láyé jẹ́ bí kò máa blog Lizzy tó ń ṣe dáadáa tó ń ṣe rere nínú ayé. Wo èmi lọ sọ́dọ̀ Lizzy mo patronize ẹ. I was in Abuja. Tí ìyá ẹ bá rí nǹkan tó wà l'Abuja wà lọ bẹ́ sọ́sà páyé ti bàjẹ́ pé yẹ ti fòbò jóná. Bó ti ṣìrìn nínú ayé bó ti ṣerú ẹgbẹ́ ẹ bó ti ṣorí burúkú tó lórí burúkú ló ń bá kiri. Ó múra pákí ó múra bí ìgbà tó mọ̀ mí. He started the rubbish bó ṣe máa ń sọ. Kò múùfù mi kò túnú kan lára mi tó rántí mọ̀ pé lórí burúkú ẹ̀dá ni ẹ. Wọ́n ti mọ̀ pé lórí burúkú ẹ̀dá ò ní ẹ. Lọ wá iṣẹ́ ṣe. Lọ wá iṣẹ́ ṣe. Lọ wá iṣẹ́ ṣe. Bó bá ṣiṣẹ́ aṣẹ́wó náà ló fẹ́ ṣe. Ṣé in a proper way. Káwọn ọmọ yahoo lè tètè lo tó kù lára ẹ. Kó kórí burúkú kan lù ẹ̀ kan kó kúrò lórí cyberspace fún wa. Torí ẹrú ayé ni ẹ wá ṣe ẹrú ẹgbẹ́ láyé ni. Àti wá àtójú abẹ. Ìyẹn tí ẹ wá ń lo òyìnbó ti àṣírí ti ẹ bò. Bọ̀ ìwọ olóòrùn ni ẹ nà. Olóòrùn ni ẹ ọ̀lẹ olóòrùn. Àtòbò jẹun. Pẹ̀lú bó ṣe ń claim pé rí tàn mí rí tàn. Wèrè ẹ sọ̀kan. Ó ní ẹ àwọn tó jẹ́ pé wọ́n máa ń já 40 foot container níwájú wa jọ àwọn ọmọ Yíbò ń já 40 foot container. Ṣé dádì ẹ ló ní 40 foot container àbí mọ́mísí ẹ ló ní 40 foot container tó ń já. Eléri ibú. Òun pìtàn ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ó rí nǹkan kan sọ ń pa ara ẹ. Ìpè mo kọ́lé síbi báyìí mo ń ralẹ̀ síbi báyìí nǹkan báyìí ni mo ti achieve láyé mi. Àtẹnujẹ ni from hand to mouth. Olóúnjẹ ẹ̀yà. You are living from hand to mouth. Tó o bá ti bàyàn láyé jẹ́ kán fún ẹ monetization yẹn ó ju ẹ bàjẹ́. Wọ́n ṣe ṣá ẹ ní kíní pra. Ó bẹ̀rẹ̀ sí ń sunkún. Torí pé ayé ti bàjẹ́ ní 2025. Ó bẹ̀rẹ̀ sí ń sunkún monetization. O ní content gidi kan kò sí nǹkan kan lọ́pọ̀lọ́ ẹ lẹ́yìn kó bàyàn láyé jẹ́. O ní content kan gidi. Kò sí nǹkan kan ní brain yẹn tó lè share pẹ̀lú àwọn youth. Tí gbogbo èèyàn tó bá kẹsàn gbogbo èèyàn láyé yìí tó ẹ̀ṣẹ̀ tó ti ṣe láyé yìí ṣọ́rọ́ ọmọ Folúṣọ́ yìí spirit ẹ̀ máa hàn tiẹ̀ ni títí tó máa fi jáde láyé. Spirit Folúṣọ́ yìí ó máa hàn tiẹ̀ ni Jókòtadé torí wọ́n ló kórí burúkú ẹ̀ bá ọmọ yìí tẹ́mi fi bọ́ lẹ́nu ẹ̀. Wọ́n ni genesis problem tọmọ yìí fi kú. So gbogbo ìṣòro ìbànújẹ́ tó wà tí yẹ ń fèsì lórí ẹ̀ Jókòtadé wà ṣí àbẹ̀ o lè escape ẹ̀. Ìgbàkúgbà tí ìyá ọmọ máa ti rántí ọmọdé yìí tó mi ń bọ́ lójú ìyá tó bí lọ́mọ àbáwọn ẹbí ẹ̀ àbí táwọn ọmọ ìbá tó yẹ pé wọ́n ti níjọ́ kan tí wọ́n bá rántí pé ìyá àwọn sílẹ̀ wà níbì kan tí wọ́n mísì màmá wọn Jókòtadé spirit ọmọ ẹ̀ máa fìyà jẹ ẹlẹ́dàá máa fìyà jẹ ẹlẹ́dàá Folúṣọ́ ó máa fìyà jẹ ó máa hàn tiẹ̀ tọmọtọmọ torí pé ó dẹ́mi ẹ̀ légbodò ó jẹ́ kó dúró ṣèyà fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ò lè dààmú àwọn ọmọ ẹ̀ ò dààmú ó fi pa ìyá ẹ̀ lẹ́kún ó dá ìyá ẹ̀ ó dá lóró still náà ó tún gbé ọkọ ẹ̀ tún ti ọkọ ẹ̀ mọ́lé ẹlẹ́dàá ọmọ yìí ó máa fìyà jẹ ẹlẹ́dàá máa fìyà jẹ tó bá dẹ̀ ti ń jẹ́ báyìí wọn náà ò ní escape ẹ̀ àwọn ọmọ ẹ̀ náà ò lè escape bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àdàbí tí kì bá ṣe pé jẹ́jẹ́ ọmọ ẹ̀ ló ń lọ níjọ́ tó gbé wá àárí bí kò ṣí pépà kó máa collect owó donation yìí náà ni ẹ̀yin ọ̀lẹ́tẹ̀ lè ṣiṣẹ́ òrìṣẹ́ ṣe wọ́n ń kọ́ṣẹ́ online Paramount nìyẹn Paramount máa kọ́ ẹ bó ṣe máa produce orí nǹkan kan produce souvenir ló kéré ju òrìṣẹ́ ọ̀lẹ òṣì ọ̀lẹ olè army robber ọ̀lẹ army robber mi ìfẹ́ fún ẹlẹ́sìn tó sọ ni mi ìfẹ́ go that route with you ó ní kí n sọ̀rọ̀ ọpọlọ ẹni pé wá ṣerú ayé láyé ẹni ó pasán o lè tọ́ka sí nǹkan báyìí láṣeyọrí kan báyìí tó ṣe ìdá lórí ọmọ ni o àbí lórí business o láṣeyọrí kankan tó ṣe níjọ́ tí wọ́n ti bí ẹ sáyé o ò kọ́lé o ò ṣe business láṣeyanjú o ò tọ́mọ yanjú o ò tún lọ́pọlọ gbogbo nǹkan ló nù ẹ́
bí káyé yẹn ó bàjẹ́ ìwọ ẹni tó bá ti táyé ẹ ti dá yẹn tó struggle tó dá yẹn ìwọ máa wà bẹ́ẹ̀ wà fẹ́ rí wọn bọ́ nítorí burúkú ti lẹ́gí mẹ́ẹ̀dé. èmi pẹ̀lú ẹ bí ò ní bẹ́ẹ̀ lọ máa ṣẹnu ṣe ní because I have a dignity wọ́n lò ní òní dignity imagine wàá gbọ́ nǹkan tábúrò ẹ̀ sọ ẹ̀ bẹ̀ play nǹkan tábúrò ẹ̀ kan sọ kan náà àwọn àbúrò ẹ̀ tó lè mọ bá yẹ ti bàjẹ́ sí iye bàjẹ́ gan o inú ẹ̀ bu òróǹ sà tó bá ń pe lórí burúkú o ó yẹ kó sáré ni pé bọ̀rẹ̀ o tó bá ń pe lórí burúkú ẹ̀dá bàbá wa lórí bú òní ẹ̀ kọ́kọ́ gbọ́ nǹkan tí má jẹ́ play ilé fún ẹ̀ ẹ̀ dàrú gan kálílé ìyàwó lè ó dán ó máa fi bu ẹ sórí wedding tó fẹ́ ṣe fún ẹ. ẹnu ẹ sàn wedding tó fẹ́ fi ṣe fún ẹ ó fẹ́ ṣe wedding fún kí òpònà ayé rà n kò jẹ́ pé wọ́n tiẹ̀ ò dá nǹkan rẹ̀ ṣe gbogbo ẹ̀ náà ń ṣe fún ẹ everything náà ń ṣe fún wọ́n bẹ òbímọ wọ́n bẹ tọ̀ wọ́n tún fún ẹ lówó tó fi ń tajà wọ́n lo kádà rẹ̀ mọ́ gbà òòrí kádà rẹ̀ lò ó tún ti pàrógún àwọn ọmọ bóyá ó mọ̀ ìwọ ó dọjá alẹ́ kọ́lọ́mbrẹ́là tó mọ̀ pẹ̀lú lòún rù ìwọ kẹ̀ ó máa ṣerú tó máa fi jáde láyé ni bóyá ló mọ̀ ó máa ṣe ẹrú tí wàá fi jáde láyé bó ṣe máa ṣe nìyẹn ó máa ṣàkúbẹ́kúbẹ́ abẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ àwọn tí ò tó ẹ ló máa sá lábẹ́ wọn ó dàn ẹ̀ ń play lé mo dẹ̀ ní pati mo ń lọ pati ni o mo pé tí n bá lọ tí mo bá dé ó ti máa rẹ̀ mí mo ò ní lè ráyè ṣe fún a sì máa ṣe fún wọn tó bá ti wá again ẹjọ́ ẹ máa ń screen record ẹ torí mi ò rí tó sọ mi ò rí fídíò ẹ̀ wò ṣó ti yẹ yín sí orí TikTok ló ti ṣe kò ṣe lórí ibi tí n ti máa rí wò kò ṣe níbi tí n ti máa rí wò yàgbọ́n nǹkan táàbùrú ẹ̀ sọ ọmọ rẹ bíi custard nísùúrù yàgbọ́n tí. tí n bá fẹ́ deal pẹ̀lú ẹ I know what to do but I will not touch you okay. I will not even near you but jẹ́ kí n fẹ́ nu bá ẹ sọ̀rọ̀. jókòó ti pépà ṣé o ti rí bí mo yẹ jíde láàárọ̀ yìí mo fẹ́ gba ẹ lọ́rọ̀ but mo lè má ì tí ì rí ẹ gbá dáadáa láàárọ̀ yìí so ó possible kí n ṣe padà wá pẹ̀lú ojú mi mo ti ń wá ẹ mo ń wá ẹ dẹ ni o ti understand mo ń wá ẹ dẹ ìwọ useless mother very stupid olórí burúkú ayé kàkà kó mójútó lórí social media ló wà tó ń tọrọ bárà kiri owó òṣì ló fi ń bá àwọn ọmọ jẹ olórí burúkú gbà lọ́dọ̀ ayé gbà lọ́dọ̀ ewé ṣé ńgbà tí mo kúrò lọ́dọ̀ àwọn èèyàn ṣó gbọ́ tó máa sọ pé mo gbé pépà jáde olórí burúkú wàá gbé pépà wàá gbá àkáùntì Nàìjíríà oṣòbò la báṣà títí kò yọ owó fún ti wú kalẹ̀ wọ́n ti rọ spam oríṣiríṣi owó ó ṣe rí àti èjì tí ẹ bá ń bú ìyá àbàdàn jọ torí Ọlọ́run tẹ kẹ́yìn méjèèjì dúró ta ló fà ìjùnú yín very stupid idiot kẹgbẹ́ yẹ̀bà kẹgbẹ́ yìbò kí ni ìwọ tó gbọ́ Yorùbá tó gbọ́ ìbò láyé wọ́n nǹkan tó mú ẹ wọ̀ mo ní kán sẹ̀ǹdẹ̀ sí mi àwọn tó sẹ̀ǹdẹ̀ sí mi tó mẹ́wàá wọ́n nǹkan tó mú ẹ wọ̀ nǹkan tó ń ṣe ń studio aṣẹ́wó lélẹ́ ìyá àbọ̀ ọmọ ilé tí ó bá ti máa dókó látọdún mẹ́rin ṣáyé eléyìí báyìí eléyìí ti dògbò òtarìgì aṣẹ́wó confam aṣẹ́wó tí wọ́n bá rọ̀nà lígbà àgbàlá ká bíámọ́ kó o sọ jẹ kó o wọ́n mú ẹ. ó dàn jàre Tolúwa ni Kwame God bless you jàre bó jẹ́ pé wọ́n gbọ́rọ̀ òkè gbọ́rọ̀ abetí lápá ni ẹ́ ṣé kò pí ẹ tí wọ́n gan bá lọ Libya tó lọ ọ́zù jókòó ṣé kò pé rẹ kó jẹ́ pé wọ́n gan ti sọ̀rọ̀ ẹnu tó lọ Libya ṣé ò ní máa pa owó ìgbésí ayé Kwame is far better than yours far better ọmọ 5 ló wà lọ́wọ́ Kwame tó ń bọ́ tó ń tọ́jú ọmọ 2 péré ló wà lọ́wọ́ tiẹ̀ ò lè dátọ́ wọ́n bẹ́ẹ̀ tọ́ ni good evening wọ́n bẹ́ẹ̀ tọ́ ni wàá máa bú yàn ó tún bú Kwame life better life tiẹ̀ olóbo ṣan olóṣì ó ti gbọ́ bẹ́yẹn olóṣì tẹ̀wọ̀n dé ìgbọ́gbẹ̀dẹ̀ ṣe wà lórí social media títí náà kirikiri náà ló fi ṣèfàjẹ́ ó padà ṣẹ̀wọ̀n ni ó padà ṣẹ̀wọ̀n ó rẹ́wọ̀n he lórí bí àbí kò ní yọ ọ̀sẹ̀ tó lò ní kirikiri òpònú ayírada ó ń ṣẹ̀wọ̀n ṣeré ni ó dẹ̀ sì máa ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n ò tí ì tán ó sì máa ṣe ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi mò ń promise ẹ bẹ́ẹ̀ yẹn ó sì máa gbé ẹ lẹ́ẹ̀kan sí orí ẹ tí ò pé yẹn máa reset ẹ fún ẹ ṣé o ló ya wèrè ni gbogbo èèyàn ló fìpò lè máa bẹ́ sí wo kan rádaràda ẹ mo ti ń wo ẹ tipẹ́ mi ò gbá tiẹ̀ láti bí síbẹ̀ yẹn tó ní nínú gbogbo speaker tó wà lórí social media pàtàkì olórí burúkú jù ìwọ ni bàbá olórí burúkú ni ẹ bàbá olórí burúkú ò ní ẹ
Bísí ta sọ pé ó ní kinní lórí Bísí gan tún better àti wọ àwọn èèyàn náà notice wèrè lélẹ́yìí ṣé yìí believe pé wèrè gbowó lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ̀ wèrè yìí gbowó lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ̀ ó gbowó lọ́wọ́ Lizzy Anjorin the highest bidder ló máa ń bá lọ lórí burúkú highest bidder ló ń bá lọ béèrè lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ̀ bóyá Yèyé Mẹ́ṣọ̀ fẹ́ mi lówó rí I patronize her business béèrè lọ́wọ́ Dorcas I patronize Dorcas business I patronize her ẹni tó bá ti ṣe business tó ṣe dáadáa lórí social media I patronize them olórí burúkú tiẹ̀ kí ni wọ́n ń tà àárín tó ń tà débi tá a bá ọ̀rajà ò tà kankan ìbà lórúkọ jẹ́ ló ń tà lórí social media ìbà lórúkọ jẹ́ ló ń tà ẹ̀yin wèrè náà lẹ kó bá ara wọn tẹ́ kó bá Bísí ebi Bísí náà ń tajà kí ni wọ́n ń tà wèrè olórí ibú ọ̀ṣìrì kò ní gbáṣẹ́ àfàṣẹ́wó ó máa lọ wọ́n máa fi 10,000 bá sùn can you imagine 10,000 náà fi pa pátá náà fi mú owó ẹ̀ síta 10,000 naira ní Bísí fi gba owó wèrè yìí 10,000 naira ìwọ́wọ́ ẹ̀ wà ń tànà tí gbogbo stretch mark ó bá yé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe rí vita ni ó ẹni ó gbójú jáde lórí ẹni ó máa bọ̀ lórí Facebook wá ṣe show lórí burúkú fèmí wéwò ó rí mi ni in the next 2 years I'm going to be 60 I'll be 60 years of age 2028 I'm going to be 60 years old ó yá wèrè àwọn ẹ̀gbọ́n ẹ̀ nílé tó àwọn àǹtí ẹ̀ èmi àti wọn ní rọ̀ èmi àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ jókòó èmi àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó ń ṣe tán àwọn bẹ́ẹ̀rẹ̀ ẹnu lé yín orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ wọ́n tán ní kí wọ́n advice ẹ̀ ni kọ̀ọ̀rọ̀ fún ẹ ní fẹ́rẹ́ jogi tó bá ṣe gbé wá ní máa mú wá fún ẹ èmi ń lọ patí nsìn ọmọ mi kan ṣe birthday so mo ń lọ bẹ̀ ó yẹ kí n ti débẹ̀ 5 o'clock pọ̀ tí mo bá dé fàájì yẹn lè ti wọ́ra kò yẹ ẹbẹ̀ yẹn tó ti yẹ ìyá ẹ̀ so mo ò dẹ̀ ní ráyè láti wá ṣe ṣó mi ò ń pẹ́ 1 hour pẹ̀lú náà ẹ bá mi pín ẹ bá mi share ẹ̀ sí olóbùkú olòṣì awáyé wá ṣerú àwọn ẹgbẹ́ ẹ bá mi pín fún un tó bá fẹ́ reply mi má reply mi lórí TikTok o wá ṣe lórí Facebook kí rẹ́kọ̀dù lè wà fún show tó bá ṣe orí Facebook ni mo wà yìí tẹ́mi ti ṣe mo mọ̀ má lórí TikTok ni torí mo fẹ́ kó o rí ṣó ti yẹ so ẹ bá mi pín God bless you Bàbá Ìjẹ̀ṣà congratulations to you ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ mo rí princess òun àwọn victim Bàbá Ìjẹ̀ṣà tó kù wọ́n fẹ́ dá Bàbá Ìjẹ̀ṣà wọ́n fẹ́ gbé another case jáde lẹ́yìn ọ̀dọ̀ Bàbá Ìjẹ̀ṣà princess sórí UK tó wà yẹn wò máa wábi tó wà ẹ bá mọ details tí princess fi jẹ adúró ní UK please send it to me if you know princess details ní UK please send it to me adúró ẹ yẹn máa bàjẹ́ èmi Olúṣọlá mo máa bá adúró ẹ jẹ́ ní UK tí o bá tún lọ tó bá lọ gbogbo campaign tó ń ṣe yẹn adúró ẹ yẹn ó máa bàjẹ́ ní UK I know what to do tí máa bá adúró ẹ jẹ́ wọ́n máa padà sí kò wàá lọ fèsì Bàbá Ìjẹ̀ṣà Nàìjíríà ẹjọ́ máa wọ́ kéèsì yẹn tí olólórí burúkú ní set of people ní gbogbo yín ẹ̀yin olóṣì ẹ ti fi kékeré yín sórí burúkú ẹ wá tó ẹ tẹ́ máa ba yé ẹ̀jẹ̀ ibi titi yín Bàbá Ìjẹ̀ṣà òdo èèyàn kan ṣé báwọn kan dààmú láti nǹkan kan tí wọ́n bá ọmọ ẹ̀sùn olórí burúkú ẹ̀ ṣé ẹ prosecute wọn ẹ ṣe wọ́n ní Bàbá Ìjẹ̀ṣà ṣe olófọwọ́ ọmọ sẹ́nu ẹ̀dẹ̀ náà lọ ẹ̀wọ̀n ó ti ṣe 4 years ó ti dé olórí burúkú ẹ̀ tí wọ́n ń pariwo wọn àwọn victim Bàbá Ìjẹ̀ṣà ṣé ìwọ tí wọ́n rán lẹ́wọ̀n ṣé ìyá Bàbá Ìjẹ̀ṣà rape ọmọ tó torí ẹ̀rọ Bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ṣé Bàbá Ìjẹ̀ṣà ṣe ẹ̀ṣẹ̀ tẹ́ ló ṣẹ̀ Ọlọ́run ní fèrè fún yín ẹ ní láyọ̀ inú yóò ní dùn kalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ òkò bànújẹ́ sínú ayé aláyé yẹn Ọlọ́run máa fi òkò bànújẹ́ òjò bànújẹ́ máa rọ̀ sínú ilé yín ẹ̀yin olórí burúkú set of people Ìyábọ̀ Òjó à ń dúró díẹ̀ kó wá lọ ta ilé ẹ̀ tó ló fẹ́ ta o tó ló gbọ́dọ̀ ta ilé ẹ̀ olórí burúkú ilé Chinedu ilé mi rẹ́ǹtì tó gbà tó fẹ́ lọ ta kó wá gbé Bàbá Ìjẹ̀ṣà padà sẹ́wọ̀n àndúró díẹ̀ o ẹ̀yin ará Nàìjà tí ẹ bá lè dìde mọ́ Ìyábọ̀ Òjó lọ́rùn àti whoever àwọn advocate wọn ọ̀lẹ́ẹ̀dínyín pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn atrocity tó ń gọ́gọ́ ti commit táṣírí ẹ̀dẹ̀ ti tú ó ná Naira Marley lẹ́wọ̀n ó ná Sam Larry lẹ́wọ̀n ó ná Primeboy lẹ́wọ̀n wọn kò jẹ́ kán rí ojú tukú Mohbad kú kò jẹ́ kán rójú tukú Mohbad wọ́n fi owó kú ọmọ ọlọ́mọ wọ́n fi ń gba donation bàbá Mohbad wọn abẹ wọn palẹ̀ kí wọ́n da gbogbo ìdílé wọn rú wọ́n ní kán ṣe DNA kò jẹ́ kán ṣe
ẹ wo Fọlá náà wọn àbẹ Fọlá náà ò ṣe DNA test o dàárọ̀ ọ̀la kò jẹ́ kán ṣe DNA test tó bá jẹ́ pé ẹ̀yin ò lẹ́bọ lẹ́rù yín kí lẹ̀ ń dá sá fún DNA fún jẹ́tìrí that's the way they operate in Nigeria as you many people tó yẹ pé ọpọlọ yín ò tí ì ṣì tọ́lá àwọn kan béèrè pé Ìyábọ̀ ò ṣe Lizzy Anjorin Ìyábọ̀ ò ṣe Lizzy Anjorin let me tell you the genesis of this problem start from age tó ṣe jẹ́rìí though Ìyábọ̀ ti ní contact pẹ̀lú Lizzy o tó ló wà lọ́dà Gistlover now she was contracted to bring Lizzy down ìyẹn lọ toast Lizzy turn her down pa Lizzy ṣe wedding ó lóyún ó bímọ they just want to kpai Lizzy that is their plan they want to kpai ọ̀tá Lizzy kán lè gba properties ẹ mọ̀ pàjágun gbalẹ̀ ní ilé oúnjẹ ló máa ń gbà àwọn family wike many of you don't see you don't know what happened ẹ kàn join wrong group ẹ kàn bẹ̀rẹ̀ sí ń ṣe ẹni tẹ́ ẹ mọ̀ ní tẹ́ tí ò ṣe ẹ̀yìn tí ò ṣe kọ́kọ́ ẹ kàn join wọn torí wọ́n push wrong narrative síta ẹ wo narrative tí wọ́n push síta ẹ wo pẹ̀lú Baba Ìjẹ̀ṣà ẹ wo nǹkan tí lọ́ọ̀yà sọ ẹ wo reason tí wọ́n fi ẹbí ṣé bí narrative tó push síta fún ni pé Baba Ìjẹ̀ṣà bọ́mọ ọdún méje sùn ó ti ń ṣe ó ṣe kíní àbí nǹkan tó ń sọ fún wa kọ́ yẹn tí gbogbo yín fi sọ pé many of you ti condemn Baba Ìjẹ̀ṣà but ní court that was not the reason why Baba Ìjẹ̀ṣà was sentenced that was not the reason why Baba Ìjẹ̀ṣà was sentenced video tí wọ́n record tí wọ́n set up lọ́rọ̀ Baba Ìjẹ̀ṣà set up because video tí wọ́n record ibi tí Baba Ìjẹ̀ṣà ti ń tó ti ń lọ fọwọ́ ọmọ sẹ́nu ó fọwọ́ ọgẹ́ yẹn sẹ́nu ṣe nǹkan kan bẹ́ẹ̀ ó tán molestation wípé ó fọ kì í ṣe pé bóyá Baba Ìjẹ̀ṣà ó bá ọmọ yẹn sùn wọ́n ló fi kọ́kọ́rọ́ jábàálẹ̀ ọmọ ṣó possible kéèyàn máa kí kọ́kọ́rọ́ bọ ọmọ ndì ilé ń dùbùsù God bless you ṣó possible kéèyàn kí kọ́kọ́rọ́ bọ ọmọ kékeré ndì kó fi kọ́kọ́rọ́ dìsbàjì ọmọ but still àṣírí àwọn ọ̀dẹ̀ òpònú tó pé they still believe all that ṣé Lizzy Anjorin ṣójalè ní Ìdúmọ̀tà ṣójú gold ní Ìdúmọ̀tà she used her platform to destroy people ṣé Naira Marley ló pa Mohbad tán fi condemn tán fi cancel Naira Marley ní Nàìjíríà ṣé Naira Marley ló pa Mohbad ó lóun ò rí Mohbad rí bọ̀ á padà rí pé wọ́n gbé lọ sí UK iṣẹ́ kí náà lọ fi Mohbad ṣe UK dàárọ̀ ọ̀la kò sẹ́ni tó mọ̀ wọ́n kàn cover up ni but still many of you still believe in these stupid people stupid wicked people you are still clapping for them what goes around will definitely comes around nígbà tó bá ṣẹlẹ̀ sí yín tó bá ṣẹlẹ̀ sẹ́bí yín ẹ̀ ní rí èèyàn kankan ìgbà yẹn lẹ́ máa gé kàjẹ́ pé àṣé nǹkan tó ń ṣẹlẹ̀ àṣé nǹkan táwọn ẹni tó ń pariwo lórí mídíà àṣé nǹkan tí wọ́n ń sọ lélẹ́yìí bọ̀ ẹ pé wà ní bọ́mọ yẹn mọ́ ọmọ yẹn yín ti máa rìn òwò wọjà ọmọ yẹn yín ti máa rìn òwò wọjà lẹ́yìn tẹ́ ń pàtẹ́wọ́ fún Ìyábọ̀ Òjó àǹkó ọmọ yẹn yín ó ti máa rìn òwò wọjà many of you say kò ṣá sọ̀rọ̀ kò sọ̀rọ̀ kí ló lọ bá Fọlá fún kí ni wọ́n gbé Fọlá wá fún because eventually we know that Fọlá was actually living with Ìyábọ̀ Òjó they are together wọ́n lọ gbé Fọlá wá ejò tó ṣe jẹ́rìí ó kọ́ńtrátì kínní gbogbo wọn kọ́lẹ̀ padà rí papọ̀ ṣé gbogbo wọn kọ́lẹ̀ rí pọ́n kọ̀nẹ́ẹ̀tì àti dọ́kàsì àti Yàlájẹ́ àti gbogbo wọn ṣé ẹ̀rí pé gbogbo wọn kọ̀nẹ́ẹ̀tì ṣé gbogbo wọn padà kọ̀nẹ́ẹ̀tì gbogbo wọn kọ́lẹ̀ padà rí papọ̀ Àlùjọ gbogbo àwọn tí wọ́n gbógun ti Lizzy ṣé gbogbo wọn kọ́lẹ̀ padà rí papọ̀ àbẹ́ṣẹ̀wò ló ṣẹ̀wọ̀n ìmí inú wọn ò rí rí dọ́kàsì ò rí Lizzy rí kò mọ Lizzy rí agbọ́ ti kúyọ̀ ṣé kò pa ẹ̀ padà rí gbogbo wọn padà ṣe ẹ̀ rí fọ́tò wọn àti Ìyábọ̀ ẹ̀ rí connection ẹ̀ bó ṣe connect tán contract ara wọn tán gbé contract fúnra wọn láti bá yéèyàn jẹ́ àwọn wèrè fún mi lésì o mo ń retí ẹ o ẹ̀rù òkúkú bà mí ẹ̀rù bà mí mi oṣù ọmọ ojú ọmọ balógun ni mí o wàláì ẹ̀rù ayé ni wọ́n ń ṣe kò yẹ ẹ̀rù ayé ló ń ṣe ó ṣe ẹrú mọ́nímọ́ọ̀sì ó ṣe ẹrú làrítì ó ṣe ẹrú Farida gbogbo wọn náà ní business tó ń ṣe gbogbo wọn Ìyábọ̀ náà níṣẹ́ blackmailing lórúkọ ẹ̀ ó ní platform iṣẹ́ blackmailing ló gbà ó ní platform tó ti ń operate ó ń pawó ìjọ èlò ni wọ́n ń pa ṣé wọ́n sọ táàsì wèrè akúmọ̀mọ́jú di àwọn ọ̀run mọ́lẹ̀ ọmọ òṣì ọmọ àdánù ọmọ wọlé ìyàbọ̀ ẹkún ẹ wá ra aṣọ. Anyways, let me leave you guys. Ẹ wá ra aṣọ òtútù ti dé sí ẹ lè sọ fún mi pé tówó òtútù ti dé sí ẹ lọ pàtí o ẹ lè sọ fún mi pé tówó òtútù ti dé sí ẹ kì í ṣe birthday ẹ kì í ṣe photoshoot o ṣé mo parọ́ ní ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ máa lọ pàtí náà ẹ wá ra aṣọ
aṣọ wà available. Bó bá dẹ̀ jẹ́ spiritual product, ọṣẹ arọ́bì, ọṣẹ àlákàlà, ìtúwọ̀ àwọn àgbà. Gbogbo ẹni tó máa ń lálàkàlà tó máa jẹun lójú oorun, àwọn nǹkan tẹ́ máa lò ó wà available láti stop ẹ̀ because kì í ṣe nǹkan tó dáa. Gbogbo ẹni tó máa ní challenges kan tàbí méjì, àwọn nǹkan tẹ́ máa lò láti stop ẹ̀. Àwọn iṣẹ́ lóríṣiríṣi, iṣẹ́ pọ̀, iṣẹ́ ò pín síbì kan. Iṣẹ́ kò pín síbì kan. Iṣẹ́ wà ní oríṣiríṣi. Èyí tẹ́ bá ti fẹ́. Ẹ pè lédè Kéfì Olúwa ṣàdúrà gbogbo wa gbà lórúkọ Jésù. Àní ṣàṣedànù. Gbogbo ẹ̀yin mọ́mì mi, mo láwọn aṣọ tẹ́ lè lò lásìkò tútù yìí. Àwọn rèé bí báyìí. Mo láwọn ṣòkòtò àti top àdìrẹ tẹ́ lè lò. Tó yẹ pé tẹ́ bá wọ jíìsì sísàlẹ̀ tán, ẹ tún wọ̀ yẹn lé lórí. Tẹ́ bá wọ polo yín sísàlẹ̀ tán, ẹ gbé kìmọ̀ ìròyìn lé. Native lọ́mọ rò mẹ́wọ̀ from A to Z. Wọ́n ní mọ̀ pé ti dira òtútù sísàlẹ̀. Àwọn èèyàn wá tún respect pé nínú òtútù yìí lẹ́ṣẹ̀ báyìí múra wọ̀ ní mọ̀ pé ti di kúkú dì kàkà sísàlẹ̀. Mo láwọn aṣọ tẹ́ lè lò lásìkò iná tó jẹ́ native. Ó wà available. Bákan náà, èyí tẹ́ bá fẹ́ ra oyin original, oyin wa ti fẹ́ tán. Oyin wa ti fẹ́ tán oyin gidi. Kò síbi tí mi ò lè send oyin sí. Ṣé lásìkò yẹn tẹ́ bá fẹ́ ra nǹkan, ẹ tètè order. Èmi go fọjà falẹ̀ pápápá mo tètè gbé lọ sí post office because gbogbo ẹ̀yin mọ́mì mi náà lè mọ̀ wípé àsìkò ọdún tó bá ti bọ̀ báyìí wọn kì í tètè deliver ọjà. Ẹrù máa ń pọ̀, wìtìwìtì yẹn máa ń pọ̀, ọjà máa ń delay. Àmọ́ dẹ̀ dúpẹ́ fọ́nà pé níjọ́ mẹ́ta ọjà tẹ̀ ṣe wá ó ṣe fast nísìn. So pápápá wọ́n á ti gbé wá fún yín. So èyí tẹ́ bá ní nǹkan tẹ́ bá fẹ́ rà, ẹ tètè gbá mi láago kí bá yín sẹ́ǹdẹ̀. Bákan náà, àgbo mo máa ń power, ó ti fẹ́ tán o. Tó bá ti tán lọ́tẹ̀ àti ti diabetes. Ṣé ti máa ń power tó ṣe kù ṣá? Ok, ó kù. Kò dilẹ̀ bó ṣe rù wá báyìí làwọn ayé lọ́gùn. Àwọn ẹlòmíì tó mọ confirm ẹ̀, wọ́n á tún introduce ẹ̀ sáwọn èèyàn. Wọ́n á tún introduce ẹ̀. Ó tiẹ̀ tó ti diabetes yìí. Ẹ máa gbọ́ ẹjọ́ ṣé Lady K mo bá sọ̀rọ̀ yẹn. Ẹjọ́ mo nílò ògùn diabetes ni èèyàn kan ló fún mi nọ́mbà yín wọ́n láwọn rà lọ́wọ́ ìmọ̀ ní bẹ́ẹ̀ ni. Tó bá ti lọ́ rà lọ́wọ́ mi, wọ́n rà lọ́wọ́ mi ni ó wà. Òun ni kò dilẹ̀. Ẹ̀yin tí diabetes yìí bá ti pẹ́ lára yín, méjì ẹ̀ lẹ máa lò 2 pack. Ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni 1 pack is enough. 1 pack lálọ́nà ilé ti bẹ́. 1 pack. Ó ti kó síbi lẹ́nu Jésù. Lálọ́ yẹn ti bẹ́ nísàlẹ̀. Àwọn change pack ẹ̀. Ó kò wò. Nísìnyí sódẹ̀ kó síbi lẹ́nu. Jésù mi o. But kì í ṣe ìkorò tó ṣe kiri náà lọ sí ibẹ̀ tó korò. Èèyàn tó bá kí ń jẹ́ nǹkan tó korò tẹ́ bá ṣàtìfẹ́ lò ẹ ra wá tọ́mtọ́m sí tòsí. Ọ̀kẹ́ dà sọ́nà fún mi báyìí. Ẹ má jẹ́ kó dúró sórí àwọn yìí kó fi lọ ó korò. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tí ẹ bá nìdí ẹ̀ àti manpower. Ṣáyé manpower yẹn. Tẹ́ bá lò tí ò bá ṣiṣẹ́, ẹ pè mí máa dáwọ́ yín padà fún yín. Gbogbo ẹ̀ ló ṣiṣẹ́. Ó dá mi lójú kéèyàn tó lè máa polówó product kan. Àìmọye àwọn tó ti pè mí tó ti fẹ́ fún mi ní ìpolówó apps mo nílò èmi ò ṣe bẹ́ẹ̀. Àwọn tó bá mọ̀ mí dáadáa láti ìgbà tí mo ti wà lórí ìkànnì at least èmi náà ti di sọ̀rọ̀sọ̀rọ̀ sí tí máa sọ 6 years going to 6 years 6 years yes ọkọ ti jù bẹ́ẹ̀ lọ tí mo ti ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kì í ṣe Yorùbá Nation mo fi bẹ̀rẹ̀ mo máa ń sọ fún yín even first program mi gan kí ló ti pè Instagram gbogbo wá fún mi jọ ọkọ̀ mo kọ̀ rẹ́rìn ní pé ọjọ́ náà rẹ̀ bí àná first program tí mo kọ́kọ́ ṣe láyé mi so ó wà lórí Instagram so ó wà lórí Facebook mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó wà bẹ́ẹ̀ so ó máa ń gbé wá fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so tí mo dẹ̀ wá lórí ẹ̀ ẹ̀yin tẹ́ bá mọ̀ mi láti gbà yẹn ẹ mọ̀ pé tí bá ti polówó product kan tí mo ti confirm ẹ̀ tó ti wà okay kò sí iye tẹ́lómi fẹ́ gbé wá fún mi tó fẹ́ ní kí n bóun polówó nǹkan tó bá ti jọ bẹ́ẹ̀ mi ní gbà and same thing body cream nísìnyí mi ní body cream advert kankan lọ́wọ́ mi ní body cream advert tí mo polówó mo ti polówó ẹ̀ for 4 years fún mi mo drop advert yẹn for 4 years mo ti drop ẹ̀ so ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà ẹ gbé wá kí n máa yín polówó ẹ̀yin tí ẹ bá wá tí àwọn product ẹ rà wọ́n dá mo ti polówó TL Natural Bar sí láti 2023 ni mo ti polówó TL Natural Bar kí tó kúrò Nàìjíríà ni mo ti polówó ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó fún mi ní bad review rẹ̀
kò sí ó ti èèyàn kankan tó pè mí ní ọkọ pé Alédìkè àwọn lò kò ṣiṣẹ́ mo ní báwo lẹ ṣe lò ń gbà tó sọ fún mi mo lẹ́ẹ̀lú bó ṣe yẹ kẹ́ lò ó bẹ́ẹ̀ ṣe máa lò bẹ́ẹ̀ ṣe máa lò ó ní ọlọ́run ò mọ̀ mo lè bá ti wo pépà tọ́lẹ̀ sára ẹ̀ ọlọ́run ò mọ̀ ẹ wà padà lọ lò bẹ́ẹ̀ wọ́n dẹ̀ padà pè mí wọ́n Alédìkè ó ṣe a lot of voice messages lórí ẹ̀ èmi ò láìkí kí n máa play voice message àwọn customer ṣé táwọn tó ń dóbò dáadáa àwọn tíyàwó wọn ti fẹ́ kọ́ lẹ̀ tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ mo ti rí àwọn tó ti dáṣì mi ní owó rí lórí àgúnmu manpower pé Alédìkè gbà kó fi ra mínírààsì pẹ̀lú gbogbo ẹjọ́ tó máa ń ròyìn òkan rojọ́ lásán confam ni mo ti rẹ́ tó ti pè mí pé Alédìkè o lè believe kan tó wù pass through láti be some years pẹ̀lú ìyàwó òun láti pàṣẹ wípé okó òun ò lè dáadáa àbí tó bá sáyé lè báyìí tó bá ti ṣe ṣìkì báyìí gbàmí ìgbọ́ ẹnu bóde lòun máa dá sí aládẹ̀ máa wálẹ̀ straight kò lè mọ́ mo ní ẹ má wọrí dàdí ẹ try ẹ tára yín bá kọ́kọ́ dìde lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kó ẹ da tọwọ́ yín yẹn sílẹ̀ kẹ́ṣẹ̀ṣẹ̀ wá dìde lẹ́ẹ̀kejì padà kì í ṣe pé ẹ má tún lò mọ́ ìtẹ́tí lò yẹn náà ni bẹ́ẹ̀ bá ṣe da tọwọ́ yín lẹ̀ báyìí lára yín máa píkì padà ìyẹn wá lè ṣe kíni ó lè lo 2 hours kẹ́ máa gbádùn ayé yín lọ ní kura ó dẹ̀ bá bẹ́ẹ̀ wọ́n dúpẹ́ so òun ló jẹ́ kémi gan kí ọkàn mi balẹ̀ láti máa bá lè ṣe TL ta ẹ̀yin gbégbá mi máa sọ fáwọn èèyàn pé ó ti fẹ́ tán o ìgbà míì tí ó bá sí gan ẹlòmíì máa make payment sílẹ̀ so ẹ̀yin tẹ́ bá need ẹ gbá mi láago kí n bá yín send ẹ̀ kò síbi tí mi ò lè send ẹ̀ sí bó ṣe jẹ́ nìyẹn tó bá jẹ́ ti diabetes ni tó bá ti pẹ́ lára yín méjì lẹ́ máa lò ṣùgbọ́n tí ó bá ti pẹ́ ẹyọ kan lẹ́ máa lò bí ẹ ṣe jẹ́ nìyẹn wo lókùn tá àti polówó àwọn auto filler ó kúnlẹ̀ auto gèlè ó wà turban ó wà gbogbo ẹ̀ wà ẹ̀yin tẹ́ bá need ẹ pè mí àsìkò tútù yìí sí àwọn fìlà tẹ́lẹ̀ dé lọ sọ́fíìsì tó máa fine gan ó wà yàtọ̀ sáwọn fìlà olówùú tá máa dédédé yẹn gbogbo àwọn eléyìí sì ẹ wo eléyìí sì ó tick mo láwọn tó tick dáadáa eléyìí náà sì bó ṣe jẹ́ pé fẹ́lẹ́fẹ́lẹ́ nìyí double ni double ẹ wo òun nìyí mi ò ní parọ́ fún yín double òun ni bó ṣe wà yìí double gidi kódà gbọ́dọ̀ pé fóòmù gan tún wà nú ẹ̀ lélẹ̀ tẹ̀wò so òtútù ò lè wọlé sí yín létí kò lè wọlé sí yín ní orí so èyí tẹ́ bá ti fẹ́ wọn ẹ pè mí mo láwọn fìlà yín lóríṣiríṣi tẹ́ bá dẹ̀ jẹ́ pé àwọn ètò fẹ́lẹ́ lẹ fẹ́ ó dà pé mo ní fẹ́lẹ́fẹ́lẹ́ náà yes mo láwọn ètò fẹ́lẹ́ náà èyí tẹ́ bá ti fẹ́ bẹ̀ ẹ gbá mi láago àdúrà gbogbo wa gbà bákan náà èyí tẹ́ bá fẹ́ African food next program wa bóyá African store wa ni màá tún jókòó sí ẹ̀mí ìdí tí tòbí pé wọ́n ti fẹ́ kó gbogbo oúnjẹ yẹn tán kí n má jókòó síbẹ̀ ẹ ṣì lè mọ̀ pé yes a ṣì wà ń bẹ̀ a ṣì ń tà so èyí tẹ́ bá fẹ́ African food ẹ gbá mi láago ó wà available kò síbi tí mi lè send yẹn náà sí tó bá dẹ̀ jẹ́ Canada iná lẹ́wà ẹ̀yin àsìkò tútù làwọn ẹ̀ sí ẹ̀ ní time àti bọ́ síta lọ ra oúnjẹ ẹ̀yin ẹ̀fẹ̀ mi sílẹ̀ èmi á wọnú òtútù lọ post office fún yín màá lọ bá yín send ẹ̀ sí yín màá lọ bá yín send tó bá yẹn ṣe lẹ fẹ́ drive down wá sọ́dọ̀ mi parking space wà tí wọn ò ní já tíkẹ́ẹ̀tì fún yín ẹ bá ti wá páàkì sínú kọ́ńpáàdì Peter Pizza àjọ lo parking space wọn ni wọ́n ti dá mi mọ̀ ẹ bá ti páàkì sí ẹ bá sọ pọ́dọ̀ mi lẹ́ lọ́ máa ní kẹ́ máa lọ ni kẹ́ máa wọ̀rí even kẹ́ máa sọ fún wọn gan kò sí nǹkan tó máa ṣe mọ́tò yín kò sí nǹkan tó máa ṣe so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi ẹ máa bọ̀ wá sí 76 Whitewall Street Hamilton downtown ní south ni mo wà tẹ́ bá lọ sí Google tẹ́ bá ti sọ Alédìkè African store ó máa fún yín ní location mi through Google map ẹ lè trace mi kẹ́ fi get mi á gbé yín débi gangan aṣọ àláìfù fún yín so bó ṣe jẹ́ nìyẹn ṣé gan ni mo dúpẹ́ wíìgì náà ó wà available èyí tẹ́ bá ti fẹ́ ẹ mọ̀ pé gbogbo lówó ní Alédìkè ẹ wá patronize ojú òní tí ìlú wa ayé tí ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ tán notification bell ire o.